Ẹ káàbọ̀ padà sí orí agbọnrin Mathematics SSCE from zero to guru. So ní òní nínú fídíò yìí wọ́n máa ṣàlàyé bó ṣe lè perform àwọn operation kéékèèké ní number basis. Tó o bá gbàgbé ó rí i pé àwọn basic operation mẹ́rin la ní nínú mathematics. Alákọ̀ọ́kọ́ ni addition tí a mọ̀ sí àmì ìròpọ̀, a ní subtraction tí a mọ̀ sí àmì ìyọkúrò, multiplication àmì ìlọ́po àti division àmì pínpín. Ṣùgbọ́n ní fún number basis yìí as in tí wọ́n mọ expect lọ́dọ̀ rẹ nígbà WAEC òhun ni pé láti lè mọ̀ bó ṣe lè ro number basis, number tó wà ní base, bó ṣe lè subtract wọn, bó ṣe ṣe kíni o, bó ṣe lè multiply wọn papọ̀. Eléyìí kò le rárá, kódà o ti mọ̀ bí wọ́n ti máa ń ṣe tẹ́lẹ̀, ó kàn transfer ohun tó ti mọ̀ tẹ́lẹ̀ ni. Má gbàgbé pé nígbà tó wà ní primary school wọ́n fún ọ nírú nǹkan báyìí, tí wọ́n bá fún ẹ nírú nǹkan báyìí pé kó ṣe kíni o, pé kó rò wọ́n papọ̀. And pẹ̀lú ohun tí mo ti sọ fún ọ tẹ́lẹ̀, sọ pé nọ́mbà yìí tí wọn ò bá lè kọ base sí rárá ìtumọ̀ ni pé base 10 ló wà. Má gbàgbé pé tó bá fẹ́ ṣe irú nǹkan báyìí náà, ó ní 7 plus 3, so sọ pé 10, ṣó kọ gbogbo 10 tán, sọ pé ò ní kọ gbogbo 10 tán, ó kọ 0, ó kọ 1. Ibo ló ti wá rí? Ibi tó ti wá níbi principle tí mo sọ fún ọ lákọ̀ọ́kọ́ nígbà tí mo bẹ̀rẹ̀ topic yìí, òhun ni pé tó o bá ń ṣiṣẹ́ ní number base, then àwọn number tó mọ ní ní base kan ó gbọ́dọ̀ jẹ́ number tí ó máa wà láàrin 0 àti number ọ̀hún. So tó bá ń ṣiṣẹ́ ní base 2, ó gbọ́dọ̀ ní number láàrin 0 àti 1. So tó bá ń ṣiṣẹ́ ní base 3, ó gbọ́dọ̀ ní number láàrin 0, 1, 2, o ò gbọ́dọ̀ ní 3, o dẹ̀ gbọ́dọ̀ ní number tó ju 3 lọ. So torí pé number yìí, torí pé kò sí base ńbẹ̀ rárá, standard base ni tá a mọ̀ sí base 10, decimal or ordinary number. So ó mean pé number tó bá ti ju 10 lọ tàbí ó jẹ́ 10, o gbọ́dọ̀ ṣe kíni o, o gbọ́dọ̀ convert ẹ̀ sí base 10 ná. Ṣó ti yé báyẹn? So bó ṣe máa convert number láti base míì sí ìmíràn ni pé tí number wọn bá ti ju iye tó yẹ kí ó jù lọ, for example nísìnyí base 2, a ní ó gbọ́dọ̀ jẹ́ number láàrin 0 àti 1. Tó bá ti wá ní number tó ju 1 lọ, ohun tó ṣe ni pé kíni o, ó máa divide àwọn yòókù by 2, ó máa kọ eléyìí tó ṣẹ́kù nínú wọn. Mo lérò bó yé wa. So òhun ló fi jẹ́ pé tá a bá ní 7 plus 3, 10 ni, sọ mọ̀ pé 10 ó ti ju 10 lọ, a dẹ̀ sọ pé ohun tó jẹ́ pé base 10 la ti ń ṣiṣẹ́, a gbọ́dọ̀ ní ju number tó jẹ́ kíni o, tó wà láàrin 0 àti 9 lọ, ó wá gbé lọ sí base 10. Bó sì ṣe gbé lọ ni pé kíni, ó divide rẹ̀ by 10. So tó bá divide rẹ̀ by 10, how many 10 la rí nínú 10? So yóò jẹ́ 1, remainder 0, ó kọ èyí tó ṣẹ́kù, ó fi kan ìyókù pamọ́, ló fi mú ní 30 báyìí. So gẹ́gẹ́ náà gẹ́lẹ́ náà ló ti ṣe kíni o, ló ti mọ ṣe àwọn addition yòókù náà ní other basis. Ohun tó kàn gbọ́dọ̀ dì mú, òhun náà ni òfin tí mo ti ń tẹnumọ́ látijọ́ yìí, òhun náà ni pé kíni o, tó bá ń ṣiṣẹ́ ní base kan, then number tí ó mọ rí ó gbọ́dọ̀ máa jẹ́ àkójọ number tó wà láàrin 0 àti base yẹn minus 1. When you are working in base n, then you must have number between 0 and n minus 1. So ní àpẹẹrẹ, number 1, I have 1, 1, 0 base 2 plus 1, 1 base 2. Ohun tó gbọ́dọ̀ kọ́kọ́ gbọ́yé ni pé base wo ni mo ti ń ṣiṣẹ́. Níbí báyìí nísìnyí, a mọ̀ pé base kí la ti ń ṣiṣẹ́ o, a mọ̀ pé base 2 la ti ń ṣiṣẹ́, ó kọ. Má dẹ̀ gbàgbé pé tó bá ń ṣiṣẹ́ ní base 2, number tó gbọ́dọ̀ ní since tó jẹ́ pé base 2 la wà tá a dẹ̀ ń pè ní binary náà, kò gbọ́dọ̀ kọjá 0 àti kíni o, àti 1. Eléyìí tó bá kọjá 1, o gbọ́dọ̀ dá padà sí base 2. Bó sì ṣe dá padà ni pé ó divide number ọ̀hún pẹ̀lú 2, ó wá kọ èyí tó ṣẹ́kù níbẹ̀. Okay, ẹ jẹ́ á tẹ̀síwájú. 0 plus 1, 1 ni. Ó di pé ó wà láàrin àwọn number yìí, kò sí wàhálà fún wa, á kọ bó ṣe yẹ kó wà. Ó yá jẹ́ á ṣe ẹlẹ́ẹ̀kejì náà, 1 plus 1, sọ mọ̀ pé 2 ni. Ó rí i pé ó ti kọjá ohun tó yẹ ká ní, sọ mọ̀ pé a ní tó bá ń ṣiṣẹ́ base 2, o gbọ́dọ̀ ní number láàrin kíni o, 0 àti 1, o ò gbọ́dọ̀ ní 2, o gbọ́dọ̀ ní èyí tó ju 2 lọ. Since tó ti jẹ́ pé 2 ni tó ti tako òfin wa un, á wá dá padà sí base 2. Kí bó la dẹ̀ ṣe dá padà? Ó divide ẹ̀ pẹ̀lú 2. 2 mélòó ló nínú 2? 1. Mélòó ni ó kù ńlẹ̀? 0. Ó wá kọ remainder un, 0, remainder 1. You keep the 1 here. Then 1 plus 1, 2. So it has exceeded
the base. So don't forget you must have number between 0 and what? And 1. So wàá tún dá padà sí 2, ó di pé yóò tún fún wa ní 1 àti 0. Ó kọ èyí tó ṣẹ́kù ńbẹ̀, ó fi kan yòókù pamọ́. Then níbo ló fi kan yòókù pamọ́ sí? Kò sí mọ́, ó wá kọ òun náà. So then answer rẹ̀ ó máa jẹ́ kí ni o? 1001 base 2. Gẹ́lẹ́ náà bẹ́ẹ̀ ló ṣe máa ṣe àwọn tó wà ní base mìíràn. Jẹ́ n tún fún ọ lápẹẹrẹ sí i. Ẹlẹ́ẹ̀kejì, ká pé mo ní 231 base 4 plus 233 base 4. So ó rí i pé eléyìí nísìnyí base wo ló wà? Base 4 ló wà. Nínú ohun tí mo ní o gbúdọ̀ kọ́kọ́ fi sọ́kàn rẹ ni pé kí ni o, tá a bá ń ṣiṣẹ́ ní base kan o, ó mean pé n tá a ní ó gbúdọ̀ wà láàárín 0 àti base yẹn minus 1. So since we are now working in base 4, ó mean pé a gbúdọ̀ ní nọ́mbà láàárín 0 àti kí ni o? And 4 minus 1. Ó mean pé a lè ní 0, a ní 2, a ní 3, a gbúdọ̀ ní 4 àbí n tó ju 4 lọ. Ṣó ti yé báyẹn? Ó yá já wá tẹ̀síwájú. Tó bá bẹ̀rẹ̀ láti máa rò wọ́n pọ̀, 1 plus 3 kí ni ó fún mi o? Yóò fún mi ní 4. Ṣé gbogbo 4 ní kọ́? N ní kọ́ torí ó ti tako òfin. Tẹ́nìkan bá ti kọ́ 4, ó mean pé irọ́ lásán nìyẹn o. O gbúdọ̀ kọ 4. Ó wá dá nọ́mbà un padà sí base 4. Bó o ló ṣe dá a padà? Ó fi 4 ó fi gé e. 4 mélòó la rí nínú 4? 1. Yóò kù mélòó? Yóò kù òfurufú which is 0. Ó wá kọ 0 òun síbí báyìí. Ó fi 1 tó kù ó fi pamọ́ síbí. 1 plus 3 òun náà ó fún ọ ní 4. 4 plus 3 yóò fún ọ ní 7. Ó rí i pé ó ti ju 7, ó ti ju òfin wa lọ. Má gbàgbé base 4 la ti ń ṣiṣẹ́, a gbúdọ̀ ní nọ́mbà láàárín 0 àti 3. Tó bá ti ju 3 lọ kí la ṣe o? Á tún convert ẹ̀ sí base 4. Bó o ló dẹ̀ ṣe convert 7 sí base 4? Ó fi 4 gé e. 4 mélòó ló rí nínú 7? 1. Yìí mélòó ni ó kù ńlẹ̀? Remainder 3. Ó mean pé ó kọ 3, ó fi 1 pamọ́. 1 plus 2 again, that's 3. 3 plus 2, 5. Ó rí i pé 5 tún ti ju kíní lọ, ó ti ju n tá a gbọ́nrin ibi tá a wà lọ. Ó tún ṣe kíni o? Ó tún fi 4 gé e. 4 divided by 5, 1 remainder 1. Wàá kọ 1, ó fi 1 pamọ́. Níbo ló fi 1 yòókù sí? Ó rí i pé kò sí ńlẹ̀, ó wá kọ bó ṣe wà. So òun náà ni answer rẹ̀. Má gbàgbé n tó gbúdọ̀ mọ̀ tó dájú, ó rí i pé ìròpọ̀ tó ti mọ̀ kò yàtọ̀ sí tàtẹ̀yìnwá. N tó gbúdọ̀ mọ̀ tó dájú ni pé tó bá ń ṣiṣẹ́ ní base kan, n tó gbúdọ̀ ní kò gbúdọ̀ tayọ 0 sí base yẹn minus 1. Ṣó ti yé wa báhun? Okay now ẹ jẹ́ n wá fún yín lápẹẹrẹ mìíràn. Nígbà mìíràn wọ́n lè fún yín nírú nǹkan báyìí. Fún àpẹẹrẹ I have 120 base 5 plus 343 base 4. Ó rí i pé wọ́n fún wa ní base oríṣiríṣi. Alákọ̀ọ́kọ́ ń bẹ ní base 5, ẹlẹ́ẹ̀kejì ń bẹ ní base 4. Bó o ló ti ṣe eléyìí? N tó ṣe ni pé kí ni o? Ó depend lórí ìbéèrè tí wọ́n bá fún ọ. Tó bá jẹ́ pé wọ́n ní kó o fi answer rẹ tán bá ní kó o fi sí smaller base, ó mean pé smaller base níbí báyìí ṣo mọ̀ pé 4 ni. Ó mean pé ó gbé base 5 yìí ó gbé òun náà sí 4. Tó bá tún wá gbé òun náà sí 4, ó wá ṣe kí ni o? Ó wá ṣe rò wọ́n papọ̀. Tó bá jẹ́ pé wọ́n ní kó o fi sí larger base ni, ó mean pé wàá gbé eléyìí sí kí ni o? Base 5 kó tó ṣe kí ni? Kó tó rò papọ̀. Ká pé wọ́n ní kánsà wa kó wà ní kí ni? Smaller base, leaving your answer in a smaller base. So ó mean pé a gbúdọ̀ gbé eléyìí sí kí ni o? A gbúdọ̀ gbé sí base 4. Má dẹ̀ gbàgbé ohun tí mo sọ fún ọ nítẹ̀síwájú, convert 120 base 5 to base 4. Bó o ló ṣe gbé sí base 4? Òun ni pé kí ni o? O gbúdọ̀ kọ́kọ́ gbé e lọ sí base 10 náà. Bó o ló ti ṣe? Má gbàgbé, òun ni pé ó ṣe àmì sí àwọn nọ́mbà náà lórí láti òdo 0, 1, 2. Ó sì mú ọ lẹ́yọ kọ̀ọ̀kan. So this is base 5. I have 1 times 5 raised to power 2 plus 2 times 5 raised to power 1 plus 0. So yé wa bó ṣe jẹ́ 0? Òun ni pé kí ni? Gẹ́gẹ́ bí mo ṣe sọ ní iwájú, tó bá ti ní 0 níbẹ̀ kò nídìí kó o ṣé torí kó jẹ́ mílíọ̀nù gan ni, tó bá ti multiply 0 pẹ̀lú rẹ̀ yóò lọ ni. So á wá ní kí ni? 25. So 5 times 2, that's what? That's 10. Then you have 35 base what? Base 10. 35 base 10. Then you now convert it back to what? Ó wá ṣẹ̀ dá padà sí base 4 torí bẹ́ẹ̀ là ń lọ. Ó máa fi 4 gé e títí tí ò fi ní ṣẹ́kù nǹkan kan ńlẹ̀ mọ́. 4 mélòó ló rí nínú 35? 8. Yóò kù 3.
4 mélòó nínú 8 2 yóò kù òdo, 4 mélòó nínú méjì 0 yóò kù méjì, then kí lá ní o 203 base 4. So fún ìdí eléyìí o wá lè tún nọ́mbà rẹ kọ. So o lè tún ìbéèrè rẹ kọ. Ìgbà tó jẹ́ pé n ta ní tẹ́lẹ̀ òhun ni 120 base 5 plus 343 base 4. Ta dẹ̀ ti convert eléyìí tó ti di kíni báyìí o, ó rí pé ó ti di 203 base 4, then you have 203 base 4 plus 343 base 4. So méjèèjì ló wá ṣe kíni o, òhun ló rò papọ̀ 203 base 4 343 base 4. Sì mọ́ gbàgbé ohun tí mo sọ, ohun tó jẹ́ pé o gbúdọ̀ mọ̀ ni pé kíni o, tó o bá ń ṣiṣẹ́ ní base kan ó ní pé àwọn nọ́mbà tó gbúdọ̀ ní kò gbúdọ̀ jẹ́ base yẹn tàbí kó tayọ rẹ̀. So ìgbà tá ń ṣiṣẹ́ base 4 pa gbúdọ̀ ní nọ́mbà tí ó wà láàrin 0 àti kíni o àti 3. 3 plus 3 kíni ó fún mi 6. Ó rí pé 6 ti ju kíni lọ, ó ti ju 3 lọ, ó convert ẹ̀ sí base 4. Bó ló ṣe ṣe, ó fi 4 gé. 4 mélòó nínú 6 1 yóò kù mélòó, yóò kù méjì, ó kọ ohun tó kù, ó fi kan ìyókù pamọ́. Tó bá fi pamọ́ 1 plus 0 0 1 1 plus 4 5. Ó rí pé òhun náà tún ti ju 3 lọ, wà á tún fi 4 gé láti fi lè dá a padà sí agbọ́nrin náà. 4 mélòó nínú 5 1 yóò kù mélòó, yóò kù 1. Ó fi 1, ó tún fi 1 pamọ́ síbí. 1 plus 2 3 3 plus 6 3 plus 3 6. So ó tún dá òhun náà padà torí òhun náà ti jù ú lọ. 4 mélòó la rí nínú 6 1 remainder 2. Ó wá kọ 2 báyìí, ó fi 1 pamọ́ sí, tí ò síbi tá fi pamọ́ sí, ó kọ ọ́ tán. So òhun nìyẹn. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló ti ṣe tó bá jẹ́ pé wọ́n á sọ fún í pé kó o fi answer rẹ lẹ̀ ní larger base. Ṣo mọ̀ pé larger base nísìnyí yóò máa jẹ́ base 5. Ó mean pé n tó ṣe ni pé ó kọ́kọ́ gbé eléyìí sí kíni o, ó kọ́kọ́ gbé eléyìí sí base 5 ná. Ṣó ti yé? Lẹ́yìn tó bá gbé sí base 5 ó wá ṣe rò wọ́n papọ̀. Ọ̀nà míì tó lè gbà ṣé ni pé kó o gbé eléyìí sí base 10, kó o gbé eléyìí sí base 10 kó wá ṣe rò wọ́n papọ̀, kó wá ṣe dá wọn padà sí base tí wọ́n fún. Mo lérò pé ó yé wa. Ǹjẹ́ tó bá yé ọ, mo gbà ọ́ níyànjú láti lọ sínú àwọn past question rẹ, kó o mú àwọn question eléyìí tó jọ àwọn eléyìí kó o wá ṣe é. Tó bá ní ìbéèrè kó kọ wọ́n sínú comment section, pẹ̀lú ògo Ọlọ́run wọ́n ó sì dá ọ lóhùn. Tó bá yé ọ tó sì ṣàǹfààní nínú kiní yìí, dákun bá mi subscribe, kó dẹ̀ bá mi sọ fún àwọn èèyàn rẹ náà. O ṣé lọ́pọ̀lọpọ̀. So far so good, so memorable.